PDP ti bọ́ lọ́wọ́ àwọn Makinde pátápátá. Ilé-ẹjọ́ ńlá láwọn Wike ló lẹ́gbẹ́ o. Kò tún sí kinní kan báyìí tó ṣẹ́kù nínú PDP fún àwọn èèyàn bíi Ṣeyi Makinde, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, àti gbogbo àwọn alága àti aláṣẹ tí wọ́n yàn níbi ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ náà ṣe nílùú Ìbàdàn ní ọjọ́ 15 sí 16 oṣù kọkànlá ọdún 2025 mọ́ o. Bẹ́ẹ̀ ni àwọn Makinde kò ní kọ́ọ́rọ́ kan nínú ẹgbẹ́ náà tàbí àṣẹ kankan tí wọ́n lè pa. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti gba gbogbo agbára ọwọ́ wọn kúrò. Wọ́n ní kí wọ́n dákẹ́ jẹ́ẹ́ níbi tí wọ́n bá jókòó sí. Wọn kò gbọ́dọ̀ gbin pẹ́kẹ́ lórí ọ̀rọ̀ PDP mọ́ rárá. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sílùú Àbújá ló gbégi lé pé pínpín gbọ́dọ̀ pín lórí ọ̀rọ̀ náà nítorí àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jókòó fohùn ṣọ̀kan pé ẹjọ́ tí wọ́n ti dá fáwọn Ṣeyi Makinde pé wọn ò gbọ́dọ̀ ṣe ìpàdé gbogbogbò tí wọ́n ṣe nìbàdàn lọ́dún tó kọjá. Ẹjọ́ náà ló fẹsẹ̀ rinlẹ̀ jùlọ pé àìtẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ náà ló kó ìyà jẹ wọ́n báyìí. Ìyẹn sì ni pé ìpàdé tí wọ́n ṣe ń nì bí ìgbà tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ajere jọ tí wọ́n ní àwọn ń lọ fi pọnmi lódò ni. Wọ́n fi pọnmi lódò lóòótọ́ o, àmọ́ kí wọ́n tó gòkè odò ní gbogbo omi ti jò dànù. Ọ̀rọ̀ ò sì yàtọ̀ sí ti alágbára mámìrò tí ó jẹ́ bàbá ọ̀lẹ bí ilé-ẹjọ́ náà ti ń sọ nìyẹn. Ṣe ní gẹ́lẹ́ tí àwọn PDP ẹ̀ka àtọ̀dọ̀ àwọn Makinde ti dájọ́ ìpàdé sọ́nà làwọn mẹ́ta kan tí wọ́n jẹ́ àwọn èèyàn Nyesom Wike, mínísítà ìlú Àbújá, ti gba ilé-ẹjọ́ lọ. Àwọn mẹ́ta náà ni Austin Nwachukwu, alága PDP ní ìpínlẹ̀ Imo, Ama Abraham Nnanna, alága PDP ní Abia, àti Tọ́lá Alap George, alága PDP ní gbogbo ẹkùn gúúsù ìyẹn South. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n gba lọ́ọ̀yà kan, Joseph Daudu San, tí wọ́n ní kó bá àwọn pẹjọ́ kó dá ìpàdé tí àwọn fẹ́ ṣe náà dúró nítorí PDP àpapọ̀ kò ṣe àwọn ohun tó yẹ kí wọ́n ṣe kó tó di pé wọ́n pè pàdé. Pé àfi tí wọ́n bá ṣe gbogbo kinní náà tán pátápátá, bí wọn kò bá ti ṣe gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe yìí, INEC ò gbọ́dọ̀ yọjú síbi ìpàdé wọn o. Bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ ká ìpàdé gbogbogbò náà sí kinní kan. Bẹ́ẹ̀ ni wọ́n pe ẹjọ́ yìí nígbà tó sì di ọjọ́ 29 oṣù kẹwàá October 31, 2025, adájọ́ James Ọmọ́tọ́ṣọ́ dájọ́ nílùú Àbújá pé ìpàdé PDP kankan kò gbọ́dọ̀ wáyé àfi tí wọ́n bá ṣe gbogbo àwọn ohun táwọn olùpẹ̀jọ́ náà ń béèrè fún. Ó ní nǹkan bá dàrú lágbede méjì nígbà tí àwọn Ṣeyi Makinde wo ọ̀tún tí wọ́n wo òsì. Wọ́n ní kò sí ohun tí àwọn lè ṣe sí o. Wọ́n ní àwọn Wike ló wà nídìí ọ̀rọ̀ ìdájọ́ náà. Àwọn ò sì nítorí ẹ̀dá ohun tí àwọn fẹ́ ṣe ní tàwọn dúró. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn yóò máa bá ìpàdé àti ètò ẹ̀ lọ. Nígbà tó tún di ọjọ́ 11 oṣù kọkànlá, adájọ́ míì, adájọ́ Peter Lifu, tún dájọ́ ní Àbújá pé wọn ò máa gbọ́dọ̀ ṣe ìpàdé PDP náà nítorí pé wọn ò ṣe àwọn ohun tó yẹ kí wọ́n ṣe. Sule Lamido ló pe ẹjọ́ ìyẹn lọ́tọ̀ láàyè ara tirẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àgbààgbà ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ ìpàdé kù ọjọ́ 4 péré nìyẹn o. Àmọ́ nígbà tó di ọjọ́ 14 oṣù kọkànlá, lọ́jọ́ tí ìpàdé di ọ̀la, adájọ́ Ládìrún Akíntọ́lá nìbàdàn dájọ́ pé kí àwọn PDP máa bá ìpàdé wọn lọ. Bẹ́ẹ̀ ni INEC kò gbọ́dọ̀ má yọjú síbẹ̀. Bí àwọn ẹjọ́ náà ti ń takò ara wọn rèé títí tí ọjọ́ tí àwọn èèyàn náà fi ìpàdé gbogbogbò ọ̀hún fi pé tí àwọn gómìnà PDP gbogbo sì pàdé pẹ̀lú àwọn aṣojú láti ìpínlẹ̀ gbogbo tí wọ́n ṣe ìpàdé náà tí wọ́n sì yan àwọn adarí ẹgbẹ́ tuntun. Ṣùgbọ́n lẹ́yìn ìpàdé yìí, oríṣiríṣi ẹjọ́ ló tún bẹ̀rẹ̀ sí jẹyọ. Bí adájọ́ Àbújá ti ní kí wọ́n fagilé ìbò náà, tí adájọ́ Ìbàdàn míì tún ní kí wọ́n fagilé ìpàdé náà jàre. Adájọ́ Ládìrún Akíntọ́lá dájọ́ gbẹ̀yìn tó ní ìpàdé náà lẹ́sẹ̀ nílẹ̀, àwọn INEC sì gbọ́dọ̀ gbà wọlé. Àmọ́ gbogbo bí wọ́n ti ń dá àwọn ẹjọ́ yìí lọ o, bẹ́ẹ̀ ni àwọn tí ẹjọ́ náà kò bá gbè ń pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Wọ́n sì ka ẹjọ́ kòtẹ́milọ́rùn náà títí dórí 9 tó pé pérépéré. Ó ní àwọn ilé ẹjọ́ àgbà yìí
bá pa gbogbo ẹjọ́ náà pọ̀ sí ojú kan. Wọ́n ní nígbà tó ti jẹ́ ọ̀rọ̀ kan náà ní gbogbo ẹ̀, kò sí ìdí tí àwọn yóò fi máa pín ẹjọ́ náà sí ọ̀nà yẹ́bẹyẹ̀bẹ. Wọ́n ní kí wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ sí ojú kan, kí wọ́n sì dá a lẹ́ẹ̀kan náà, kí gbogbo ohun tó ń rùn nílẹ̀ kúkú tán pátá. Ẹjọ́ náà ni wọ́n dá lónìí yìí, ọjọ́ 9 oṣù kẹta ọdún 2026. Àmọ́ ẹ̀bi tí ewúrẹ́ ń jẹ bọ̀ lábọ̀ ọjà ni àwọn PDP tí wọ́n ṣèpàdé gbogbogbò nìbàdàn yìí padà jẹ. Láti òkè délẹ̀ ni wọ́n fi dá wọn lẹ́bi. Wọ́n ní nígbà tí adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ ti lè dá wọn lọ́wọ́ dúró pé wọn ò gbọ́dọ̀ ṣe ìpàdé náà, wọ́n ní nígbà náà ló yẹ kí wọ́n ti sinmi rọ̀bọ̀ rebe. Ṣùgbọ́n wọn ò dúró, wọ́n ta òfin nípàá, wọ́n tẹ òfin lójú. Àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jókòó láti gbọ́ ẹjọ́ náà tí wọ́n sì tú yẹ́bẹ́yẹ́bẹ́ tí adájọ́ Uchechukwu Onyema tó jẹ́ olórí wọn sì ka ìdájọ́ náà jáde. Níbẹ̀ ni wọ́n ti sọ pé àwọn Makinde jẹ̀bi ìpàdé gbogbogbò tí wọ́n ṣe. Wọ́n ní adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ jàre wọn ní ti ìdájọ́ tí òun gbé kalẹ̀ pé wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe, àti pé ọ̀rọ̀ tí wọ́n ń pè ní ọ̀rọ̀ abẹ́lé PDP yìí kì í ṣe bẹ́ẹ̀ o, nítorí ọ̀rọ̀ tó bá ti di ohun tí baálé ilé ń sá jọ̀nàjọ̀nà kúrò nílé ara tiẹ̀ tó ń gba ilé aládùúgbò lọ, ìyẹn kì í ṣe ọ̀rọ̀ abẹ́lé ẹ̀ mọ́ o, nítorí bí ibi tó lọ yẹn kò bá gbà á, ilé baálẹ̀ lókù tó ń lọ. Àwọn adájọ́ yìí ni wọ́n sọ pé PDP tàwọn Makinde yìí tàpá sófin ẹgbẹ́ wọn gan, wọ́n sì tàpá sí òfin INEC àti ti Nàìjíríà pàápàá. Wọ́n ní wọn kò fún INEC ní ìwé ìkéde ìbò yìí nígbà tó yẹ kí wọ́n fún wọn. Wọ́n ní wọn ò ṣe ìpàdé abẹ́lé láti yan àwọn olóyè ẹgbẹ́ ní àwọn ìpínlẹ̀ 14 tí òfin sọ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kó tó di pé wọ́n fọjọ́ sí ìpàdé gbogbogbò rárá. Wọ́n ní àwọn ẹmẹ ẹgbẹ́ tí wọ́n bínú gba ilé ẹjọ́ lọ lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ nígbà tí àwọn PDP kò fààyè gbà wọ́n láti kópa nínú ìpàdé ẹgbẹ́ wọn. Àti pẹ̀lú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní gbogbo ìwé tí àwọn Makinde ń kọ jáde lórí ìpàdé náà pé òtún bá ń tẹ́ lásán ni o, nítorí alága ẹgbẹ́ nìkan ló ń fọwọ́ sáwọn ìwé ọ̀hún. Bẹ́ẹ̀ àti alága àti akọ̀wé ẹgbẹ́ lòfin sọ pé wọ́n gbọ́dọ̀ máa fọwọ́ sí ìwé yòówù tó bá fẹ́ jáde. Gbogbo eléyìí ni ìgbẹ́jọ́ rò papọ̀ ni wọ́n bá gbégi lé pé ìpàdé gbogbogbò tí wọ́n ní àwọn ṣe nìbàdàn yìí bí ẹni tó kàn pé pàdé àwọn ẹgbẹ́ ìjọ lásán tí wọ́n jókòó àríyá lásán ni o. Wọ́n ní ìyẹn kì í ṣe ìpàdé PDP. Gbogbo yòówù tí wọ́n bá sì sọ níbẹ̀ àṣẹ lásán, àti pé láéláé àwọn INEC kò gbọ́dọ̀ fọwọ́ sí ìpàdé náà tàbí kí wọ́n tẹ̀lé àbájáde ìpàdé àwọn Makinde yìí láti fi ṣe ohunkóhun. Èyí ni pé bí PDP ti wà kí wọ́n tó ṣèpàdé gbogbogbò tí wọ́n ń wí yìí, níbi tí àwọn èèyàn Wike ti ń darí ẹgbẹ́ náà, ibi tí wọn yóò tún padà sí rèé. Àwọn wọ̀nyí ni wọn yóò sì ṣẹ̀ṣẹ̀ ṣètò ìpàdé tuntun. Gbogbo ẹni yòówù tó bá ní ohunkóhun ṣe nínú PDP tọ̀hún yóò ṣẹ̀ṣẹ̀ dìde báyìí, yóò lọ tò sí ẹ̀yìn àwọn Wike ni o, torí àti owó tí àwọn Makinde ná àti wàhálà tí wọ́n ṣe kò yàtọ̀ sí bí ẹni tó fi owó ẹ̀ ta kàlòkàlò mì sọ́tún ó mì sósì, ó ṣe gbọ̀nrangandan for nothing, kò pa owó kankan jáde o. Ọ̀rọ̀ náà yóò sì ká àwọn èèyàn Makinde lára, torí bí ìjẹta òde yìí lọkùnrin gómìnà náà jáde tó ní kí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ PDP dìde wàyí ṣá, tó ní kò sí gìrì o, ẹgbẹ́ náà yóò fà wọ́n kalẹ̀ torí PDP ti bọ́ nínú ìjì líle gbogbo. Àwọn yìí náà sì ti múra lóòótọ́, wọ́n ti bẹ̀rẹ̀ sí tẹ̀wé, wọ́n fẹ́ gbé pátákó ńláńlá jáde, àwọn náà fẹ́ ṣe gómìnà, PDP ni wọ́n sì fẹ́ bá wọlé. Àmọ́ níbi tí ọ̀rọ̀ dé yìí, ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì. Gbogbo àwọn tí wọ́n kó ẹ̀kọ́ dání pé àwọn yóò fi jẹ gbẹ̀gìrì, kálukú yóò palẹ̀ ẹ̀kọ́ ẹ̀ mọ́ ni o. Ẹni tó bá fẹ́ du ipò gómìnà àfi kó ti múra láti ṣe ọmọ ẹ̀yìn Wike ló sì ti sọ pé Tinubu àti ẹgbẹ́ APC lòun yóò ṣiṣẹ́ fún yìí. Lójoojúmọ́ lọkùnrin náà sì ń gba agbára kún agbára. Kò dájú pé Makinde fúnra ẹ̀ yóò lè dúró nínú ẹgbẹ́ náà mọ́. Bẹ́ẹ̀ náà sì ni gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed, torí bó di kàkà kí kìnìún ṣakápò ẹkùn, kálukú yóò máa ṣe ọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọláìwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fún àwọn PDP tàwọn Makinde fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn
a kú dédé àkókò yìí o